Africa Content TV. Wọ́n ní lágbájá lágbájá kú pariwo apalẹ̀ òkìkí agbára àdúgbò ìjọ tọ́lọ́wọ́ gbẹ̀mí ọjọ́ ló jẹ́. Ìjọ tọ́lọ́wọ́ gbẹ̀mí ọjọ́ ló jẹ́. Ọjọ́ ló jẹ́ ìjọ tọ́lọ́wọ́ gbẹ̀mí ọjọ́ ló jẹ́. Ìjọ tọ́lọ́wọ́ gbẹ̀mí ọjọ́ ló jẹ́. Ìjọ tọ́lọ́wọ́ gbẹ̀mí ọjọ́ ló jẹ́. Bẹ́sọ̀rọ̀ àṣàṣàlẹ̀ yóò ṣàṣàlẹ̀ àṣàlẹ̀ kan. Wọ́n ní lágbájá wọn lágbájá kú pariwo apalẹ̀ òkìkí agbára àdúgbò. Ìjọ tọ́lọ́wọ́ gbẹ̀mí ọjọ́ ló jẹ́. Mo tó àbá mọ́mọ́ ni o, kò sẹ́ni sí onírọ̀rùn. Gbogbo wa lágbájá kú nítorí pé ayé lọ́jà. Lọ́wọ́ ti láti kòkò ní ilé. Ikú ọ̀la ló sọ nípa. Òdòdó ẹsẹ̀ ti fẹ́ ní tọ́lọ́. Ìbálòwò lówó bàtà kẹrẹdẹ. Àmọ́dàbọ̀ jùlọ bàbá dọ́lé.